kò ṣe pé kò wọ́n èmi náà láti wà nílé ọkọ tàbí kí n ládé lórí àmọ́ mi tí ṣe alábàpàdé ọkùnrin tó máa nífẹ̀ẹ́ mi. Àjàsá ariwo kan ni obìnrin kò lọ́nà bí nílé yìí ò bá jẹ́ kẹ́ni àṣejálè ni. Mo fojú sọ fún wọn mo fọwọ́ sọ fún gbára ni mo lò ṣé ìgbà tó ní. mo gbádùn oúnjẹ rẹ ilé ìyàtọ̀ àti bí òpó ọ̀dáná ọjọ́ bíi mi. yálà ní olórí burúkú lọkọ mi o. Kí ló ṣẹlẹ̀? ọpẹ́lọpẹ́ ọ̀rẹ́ mi Àbẹ̀kẹ́ tó jẹ́ gbọ́rọ̀ yìí fún lórí ibú rẹ. gbogbo yín burúkú gbogbo àwọn tọ́jọ́ sọ̀rọ̀ tó sọ̀rọ̀ orí ibú fún ọ tó fẹ́ jẹ́ kó rí bí ìjókòó torí màá gbà padà gbàgbé rẹ lọ́wọ́ rẹ. Àjàsá òjò dákú fèmí àti Àjàsá láàyè. kí n fún yín láàyè.